Blessing ló ní máa wí pé ìyá níyá mi ò ìyá níyá mi ò gbogbo ènìyàn ẹ bá mi kí wúrà mi ò ẹ ti kókú ọdún. Bàbá mi ò bá ní lálejò wọn tó nílé máa jẹ mojúbà rẹ mo parúburúkú níwájú rẹ ọba tó lọ́gbọ́n ògbọ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Mary aya Émọ̀sì òní lọ́jọ́ ìbí rẹ mo bá ọjọ́ mo bá ọ dúpẹ́ o ti ṣọdún èyí wàá ṣẹ̀mí ìtọkọtọmọ òní bá wọn púpọ̀ àìtọ́jọ́ àníkún owó àníkún ọlá àníkún ọmọ àníkún àlàáfíà àtàìkú baálẹ̀ ọrọ̀. Ó yá sílé bàbá tó bí ọlọ́mọ ẹkùn alàyè Èkìtì léwe ní tún gbé mi rè ṣèbí wọn lọmọ olókè kó mòkè gígùn ọmọ òkè rúyẹ̀ kí mi yá fọná ìfòkè ìtàn ọmọ òkè rúyẹ̀ kí mi yá fọná òkè sọra dọ́ta ọmọ òjùbú kàgbé abaṣọ ṣùgbù gẹ ọmọ tèélú tọlọ́wà jùbú jẹ ọmọ tèélú sànjánà pẹran sí ọmọ òyìnbó igbó dálẹ̀ aburú kìtìpá fún ọ̀nípòyìnbó igbó dálẹ̀ ó pọ̀ ọmọ tuntun ẹbọ òkú bíbíire ó tún ṣọdún èyí o wà á tún ṣàmọ́dún lọ́lá láwùrà ọmọ ọdún bá amarigun jóye amarigun jóye gbárẹ̀gírẹ̀gí ọmọ àgbàrá mẹ́ta kó sógìdì rọwẹ́nà ọ̀kan yàtúlẹ̀ ọba sọ́lọ̀ ọ̀kan yàtúlẹ̀ àrẹ́mọ ọ̀kan kòkù kó gbójú sọ̀dìgìdì rọwẹ́nà ìyẹn nílé ìyá rẹ̀ ogún ọdún wà á tún ṣọdún tó ń bọ̀. Aya Bùsáyọ̀ Ọgọ̀tún nílé adé orí rẹ̀ jẹ́ nkì ọdẹ́lé ìwọ láya wọn lọ́gọ̀tún òjòrúbè amúrò ẹkùn ṣeré ní mọ̀já àtìtúlẹ̀ ọkọ ló mú ayolúyè ṣèbọ́kọ rẹ gángan lọmọ olúmọ̀gúnta ìtàkájà ùmọ̀gúnta ìtàkájà kíráàrí àjòkó àlè ọmọ ọlọ́bàdẹ̀dẹ́ kodò mìíràn jiyọ̀ ó ti ṣọdún èyí o wà á tún ṣẹ̀ mí lọ́lá àláùrà. Bùsáyọ̀ Blessing ọmọ rẹ ló ní kí ọ ó ní you are the best mother in the whole world. Blessing mo jíṣẹ́ tó rán mi ọmọ atọ́jú rẹ ìwọ náà á dàgbà. Tàbá wá níta ló kọrin ewì látẹ̀kan Ọláyẹmí Gbọ́njúbọ́lá lèmi jẹ́ o aya wọn lọ́gọ̀ tó òjò rúbè.